Uthman Dan Fodio agenda wípé àwọn ò gba gbogbo ilẹ̀ tán tí àwọn Fúlàní Òkè Ọya dúró pé ẹ gba ilẹ̀ wọn, tẹ́ bá dé Kano wọ́n ti gba ìdajì, tẹ́ bá dé Benue wọ́n ti gba ìdajì, tẹ́ bá dé Plateau wọ́n ti gba ìdajì. So àwọn amúnisìn ni amúniṣẹ̀sìn. Ojú Tinubu ajá tí ò bá jẹ́ ń gbé gbèsè. Ẹ pé àwọn tó wà ní National Assembly kán láwọn ò mọ ibi tí àwọn tán ń jà yìí déédéé ibi tán wà, báwọn ò mọ, báwọn ò dẹ̀ mọ ìdí tán fi ń jà. Kán ní táwọn bá ti parí ayé wọn kán fẹ́ kún parí ẹ̀. Gumi gangan lágbóde gbà wọn. Gumi ló yẹ ń kọ́kọ́ gbé. Àwọn tó bá ń fọ́lù ọ̀rọ̀ Gumi á mọ̀ wípé Gumi gan wà lára àwọn tó ń ba ti Nàìjíríà yìí. Gumi ò ń ṣe ìránṣẹ́ Ọlọ́run, kì í ṣe èèyàn Ọlọ́run, èèyàn ìkà ni. Ẹ lọ wo gbogbo àwọn tó wà nílùú òyìnbó, ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin tẹ́ ń ṣe caring, ẹ̀yin tẹ́ jẹ́ dókítọ̀, ẹ̀yin tẹ́ ń gbálẹ̀, ẹ̀yin tẹ́ ń tọ́jú arúgbó, tẹ́ ń fọ ìtọ̀, fọ gbogbo ẹ̀, ọmọ Fúlàní mélòó lẹ rí nù? So ìjọba lábẹ́ ìjọba kan tó lágbára ju ìjọba náà ń pè láwọn Boko Haram àtàwọn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀sìn náà gbé dání. Wọ́n fi ìjọba Nàìjíríà ń ṣẹ̀sìn, wọ́n fi Tinubu ń ṣẹ̀sìn, wọ́n fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣẹ̀sìn, wọ́n wá fi Kìrìsìtẹ́nì gan ń ṣe ẹ̀sìn. Tó bá fẹ́ kálàáfíà kó wà Nàìjíríà kó jẹ́ kó ní kálukú wà lọ́tọ̀. Ohun tó dùn mí nípa Nàìjíríà ni pé bí wèrè bá ń darí, tó bá ti rí jẹ́ ń bẹ̀, wọ́n máa pè lọ́kọ ìyàwó. Tí ọ̀jọ̀gbọ́n bá ń darí Nàìjíríà, tí wọ́n bá ti rí jẹ́ ń bẹ̀, wọ́n á ní ọ̀ràn lélẹ̀. Gbogbo ẹni bá jà síwájú, ò bá jà síwájú ẹ̀sìn, ò bá jà síwájú ìlú, ò bá jà síwájú àdúgbò, ò bá jà síwájú ìjọ, kò jà síwájú anything tó bá jà síwájú tí kò bá ti lọ dáadáa, aṣíwájú ibi nìyẹn. So pé bóyá wọn ó gbà ká Amẹ́ríkà wá, irọ́ ni, àfi tí Amẹ́ríkà bá fagídí wá. Yorùbá Gidi TV. Ìgbìyànjú ààrẹ Amẹ́ríkà Trump láti wá kógun ja ikọ̀ Boko Haram ní Nàìjíríà tó ti di ohun tí igbe ẹ̀ ń lọ káàkiri báyìí, táwọn kan ti ń sọ pé Trump fẹ́ kógun ja Nàìjíríà ni. Mo lérò pé ó yẹ ká sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́ gbòòbí ẹni owó ẹ̀kún lórí ọ̀rọ̀ ọ̀hún. Ọlákúnlé Fásùgbà ló kọ mi o. Àwọn kan ti ń sọ wípé wọn ò kógun ja, pé àwọn Boko Haram ò ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì bíi Mùsùlùmí, pé Mùsùlùmí ni wọ́n ń pa, àti pé Mùsùlùmí ni, àti pé Kìrìsìtẹ́nì ni. Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Ẹ káàbọ̀ sórí ètò. Ọba tí agbára jẹ́ tiẹ̀, a lè ṣe ká má gbé ọ̀gá, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Kábíyèsí. Gbogbo ìwọ tó ń gbọ́ mi ò ní jìyà fún. Gbogbo táyé ń fi jẹ ọ́ níyà, fi jẹ wá níyà, òpin máa dé sí. A kúrò nínú ìgbèkùn. Jésù Olúwa wa. Àmín. Tó kì í ṣèròyìn mọ́, ìgbésẹ̀ àbí kí n pé ìpinnu ìjọba ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n ń nàka àléébù síjọba Nàìjíríà pé bí wọ́n bá kọ̀ láti yanjú ìṣòro ìpani nípakúpa tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, òun ti ké sí ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ ogun lórílẹ̀-èdè Amẹ́ríkà láti múṣẹ́ ṣe lórí ẹ̀, tí wọ́n wá ṣekú pa àwọn ọmọ ikọ̀ Boko Haram bí wọ́n ti ṣe fún àwọn Al-Qaeda ní, àti pé gan àwọn mọ àṣírí wọn, àwọn tí ń tì wọ́n lẹ́yìn, ibi wọ́n ti ń rówó, àwọn tí wọ́n ń dúró tì wọ́n, ibi wọ́n ń rìn sí, àwọn ó sì lé wọn, àwọn ó mú wọn, àwọn ó pa wọn nípa ìkà. Tíjọba ilẹ̀ Amẹ́ríkà sọnù, tíjọba Nàìjíríà sì ti bínú tán. Ìjọba ilẹ̀ Chinese àwọn ní kò sí tó kan Amẹ́ríkà ń pa eléyìí ni, pé ṣe bí Nàìjíríà wọ́n lè dájọba ara wọn ṣe, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí adarí ẹ̀sìn tẹ́ tún jẹ́ wòlíì, nígbà tí awuyewuye ọ̀rọ̀ yìí ń lọ, èmi ò mọ tó sọ kúlú lọ́kàn yín, ojú wo lẹ sì fi wò? Ọlọ́run máa gbà wá. Wọ́n ní bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí lórí òdo lè ṣe. Nígbà ká ti sọ̀rọ̀ ńgbà kan rí tí mo sọ wípé Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà. Àwọn tó bá ti iléeṣẹ́ yín náà ló fi ọ̀rọ̀ wá mi lẹ́nu wò. Tí wọ́n ní bàbá Adébóyè ń gbàdúrà, gbogbo ń gbà, mo ní kò lè gbà. Kì í ṣàdúrà tó máa gbà. Because Ọlọ́run ò dá Nàìjíríà. Ọlọ́run dá Yorùbá lẹ́yà Yorùbá. Ó dá Ìgbò lẹ́yà Ìgbò. Ó dẹ̀ dá àwọn ará Arẹwà ní ẹ̀yà tí wọ́n tó pa méjì. Ṣùgbọ́n lọ́lùgáàdì ló wá kó gbogbo ẹ̀ pọ̀, ó wá lu gbogbo ẹ̀ pọ̀ mọ́ra. Ṣé wá rí èròǹgbà ẹ̀yà kọ̀ọ̀kan àti agbègbè kọ̀ọ̀kan ó yàtọ̀. Láti bẹ̀rẹ̀ ayé ìgbà tí táwọn tán ti wá láti Fúta Jálọ̀,
àwọn tó ń pè ní Fúlàní tán ti wá gba Sókótó, tán ti Sókótó gba Kánò, tán ti bẹ̀ gba Súlèjà, tán ti bẹ̀ gba àwọn ìlú lọ. Ẹ rí wípé ìjọba tó ń lọ, ẹ lọ wo ètò tí Kánò tó Fúlàní tó wà ńbẹ̀ wọn tó 1 million. Àwọn ọmọ Kánò gangan tán wà ńbẹ̀ náà jọba lé lórí tán dẹ̀ mú sí tán dẹ̀ jẹ̀yà. Bẹ́ẹ̀ náà náà ń ṣe láti ibìkan dé ibìkan. Bó ṣe gbàgbàgbà tán gbé Nàìjíríà náà sí abẹ́ nìyẹn. Ẹ lọ wo gbogbo àwọn tó wà nílùú òyìnbó, ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin tẹ́ ń ṣe caring, ẹ̀yin tẹ́ jẹ́ doctor, ẹ̀yin tẹ́ ń gbálẹ̀, ẹ̀yin tẹ́ ń tọ́jú arúgbó, tẹ́ ń fọ ìtọ̀, fọ gbogbo ẹ̀, ọmọ Fúlàní mélòó lẹ rí nínú wọn? Kórí ó ta yín, káwọn rí nǹkan ta eyín tiwọn ni. Ẹ lọ dààmú wá káwọn ó jókòó lé lórí ní tiwọn. Boko Haram kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn amúnisìn kan lókè ọ̀yà tí wọ́n rí àwọn nǹkan àlùmọ́nì bíi gold, bí àwọn nǹkan olówó iyebíye tí wọ́n fẹ́ kó kan ti Nàìjíríà. Tẹ́ bá délé ṣàbáyé kò sílẹ̀ mọ́, gbogbo ibẹ̀ ló ti wú tán. Wọ́n ti gbẹ́lẹ̀ wọ abẹ́ ilé ẹlòmíì, wọ́n wá gold ní gbogbo ẹ̀kúlé Ilé Ifẹ̀, gbogbo Ìtàgùn, wọ́n ti wọ bẹ̀, Etí Odò, gbogbo Òṣù, Ìlọ́ba, gbogbo bẹ̀ náà ti wọ̀ lọ. Bá ṣe ń kó nǹkan ẹ jáde níjọba ń jẹ ń bẹ̀ ní gbogbo Nàìjíríà ń jẹ. Ó wà ní Sàǹfàrà, ó wà ní Sókótó, àwọn ń dà á jẹ ni, àti àwọn nǹkan àlùmọ́nì bẹ̀. Bó làwọn ṣe wá fẹ́ ṣe? Wọ́n make sure pé àwọn ń dá wàhálà lẹ̀ kíjọba, àwọn fẹ́ control bẹ̀ kó má sí lábẹ́ ìjọba. So ìjọba lábẹ́ ìjọba kan tó lágbára ju ìjọba náà ń pè láwọn Boko Haram àtàwọn tó wà lẹ́yìn. ìdí nìyẹn tí wọ́n fi máa ń gba ìjọba lọ́wọ́ ìjọba Nàìjíríà. So wọ́n máa ṣàkóso. ìjọba ni àwọn fúnra wọn tí ń darí ìjọba. So àwọn náà ní ìjọba ibẹ̀ yẹn. Ìjọba tó wà ní Nàìjíríà go lágbára láti lè ṣe nǹkan kan. Lọ́rọ̀ àwọn àsìkò kan ni wọ́n ń sọ fún àwọn àgbẹ̀ kí wọ́n máa sin ìṣákọ́lẹ̀ sọ́dọ̀ wọn. Náà ò ṣe láwọn tí wọ́n wá kójọ yẹn, tí wọ́n ń lò yẹn, wọ́n lọ kó wọn wá láti Mali àti àwọn kò níṣẹ́ kọ̀ọ̀kan tán lè mú wá. Wọ́n wá ń pín owó fún wọn láti kó nǹkan àlùmọ́nì. Tó bá tó wá ṣe yẹn díẹ̀, wọ́n á tún sọ fún ìjọba kó fáwọn lówó. Tíjọba ò bá ti ṣe ìfẹ́ inú wọn, wọ́n á tún dàlú lápá ibẹ̀ yẹn. Pé ọ̀rọ̀ ẹ̀sìn kan ni wọ́n gbé lérí. Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Lọ́rọ̀ ń pé àràmù ní búùkù. Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn náà gbé dání. Wọ́n fi ìjọba Nàìjíríà ń ṣẹ̀sìn, wọ́n fi Tinubu ń ṣẹ̀sìn, wọ́n fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣẹ̀sìn, wọ́n wá fi Kìrìsìtẹ́nì gan ṣe ẹ̀sìn. Ìyẹn jẹ́ ìkíní. Èkejì, Uthman Dan Fodio agenda wípé àwọn ò gba gbogbo ilẹ̀ tán tí Sardauna of Sokoto náà dúró lé lórí, tí àwọn Fúlàní Òkè Ọya dúró pé ẹ gba ilẹ̀ wọn. Tẹ́ bá dé Kánò wọ́n ti gba ìdajì ẹ̀, tẹ́ bá dé Benue wọ́n ti gba ìdajì ẹ̀, tẹ́ bá dé Plateau wọ́n ti gba ìdajì ẹ̀. Ẹ lọ wo àwọn Fúlàní wọn ọ̀pọ̀, they are aristocrats. Tẹ́ bá dé ìlú kan wọ́n lè má ju 500. Àwọn ni ó máa control ìlú yẹn, àwọn ni ó máa gba gbogbo nǹkan ṣàkọọ́lẹ̀ ìlú yẹn, àwọn ará ìlú yẹn ni ó máa ṣiṣẹ́ sìn wọn. So àwọn amúnisìn ni amúniṣẹ̀sìn. Ojú Tinubu ajá tí ò bá jẹ́ ń gbé gbèsè. Sọ pé àwọn ará Amẹ́ríkà ń bọ̀, kọ́lọ̀ jẹ́ sẹ́rí orin kan ni. Ó kàn dùn mí pé ńgbà tí bàbá yẹ wá kọrin yẹn, èrò wa ń gbà yẹn a wà níbí ọ̀dọ́ díẹ̀. Àwa yẹn náà la máa ń lu gángan nísẹ̀lẹ̀ ní gbogbo ẹ̀ káàkiri ńgbà yẹn. Ó kọrin yẹn ńgbà yẹn, amọ̀nà tètè wá o, amọ̀nà tètè wá. Ayé dàrú o, amọ̀nà tètè. Àjọ ti kọrin wúgà amọ̀nà kankan ò tètè dé. Àmọ́ gbà tí Ọlọ́run ó jẹ́ ó ṣeé ṣe kí Trump lè wá, kó lè wá rescue. Má jẹ́ ń tàn yín, kò sí gómìnà tó wà Nàìjíríà lénìí. Ṣé Ṣèyí Mákindé ló fẹ́ sọ ni? Ẹni kó bọ́ síta kó fàyè rẹ̀ búra. Ẹ sọ pé ti Lagos State, ẹ pé tèkìtì, ẹ pé àwọn tó wà ní National Assembly kán láwọn ò mọ ibi tí àwọn tán ń jà yìí déédéé ibi tó wà, báwọn ò mọ.
báwọn ò dẹ̀ mọ ìdí tán fi ń jà kán ní táwọn bá ti parí ayé wọn kán fẹ́ kún parí ẹ̀ kí gbogbo àwọn èèyàn ṣàmì sí fún wọn. Wọ́n mọ kò sí ohun tó bó ń bẹ̀, wọ́n mọ everything, wọ́n mọ déédéé ibi tí wọ́n wà. Gómìnà kan sọ̀rọ̀ ní gómìnà ti Kebbi State, ó lóun mọ ibi tán wà, ó ní ṣùgbọ́n òun ò tó bẹ́ẹ̀ láti lọ bẹ̀, ó ní tí òun lóun kọ̀ǹtró ọlọ́pàá àbí ṣọ́jà, ó láwọn tó ju àwọn lọ náà wà lókè náà wà ní. Gómìnà bí ní Kebbi, ó ní kò lágbára òkà àtòkè ni. Ṣe ráwọn èèyàn ńlá, àwọn tó lóókọ, àwọn alágbára, àbájọ tí ìwé Éfésù náà sọ àwọn alágbára bí òkùnkùn ayé, àwọn ló ń kọ̀ǹtró Boko Haram. Àwọn tẹ́ ń rí inú igbó yẹn, ìròmí wọn tó ń jó lórí omi, onílù wọn wà ń sàlẹ̀ odò. Tinubu ò lè sọ pé òun ò mọ̀ wọn. Bí Trump ṣe wá sọ̀rọ̀ yìí, n tó tẹ̀lé ni pé Gumi bá tutọ́ sókè ò fojú gbà, ó sì ń bínú gidigidi wípé bí wọ́n bá wá kọlù wọn tàbí tí wọn ò bá tọ́jú àwọn ikọ̀ Boko Haram nǹkan ó bàjẹ́. Ṣe rí ọ̀rọ̀ wọn ní àìtètè mólè ò lè mólóko. Ẹ wá gbé ilé ìsà, àwọn ọmọ wa wá change òwe yẹn, wọ́n ní àìtètè mólè ò lè ń sá lọ. Gumi gangan lágbóde gbà wọn. Kò sẹ́ Gumi gan gba ìpín lórí owó tán gbà tán bá gbà yàn. Wọ́n rí bí aláàánú wọn ní lókè ọya. Kì í ṣe aláàánú wọn. Tí ń bá wọn gbàyàn sílẹ̀ nígbà tí wọ́n bá ti jí èèyàn. Ẹ jọ̀ọ́ sà, bí èèyàn bá jẹ́ mọ́tò dílà, o kó mọ́tò máa dogun wá láti ìlú òyìnbó, o kò fún yàn, ó wá bá ẹ ta, ó bá ẹ gbowó ẹ, ó sẹ́ndì ẹ padà, ànùmọ́dẹ̀ ń nu mọ́ láì nu ara ẹ̀. Ta ni ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu? Anumọ inú lẹ̀. Kán dẹ̀ wádìí. Anumọ ò ní nu mọ́ kó má nu lẹ̀. Òun náà ń gba ìpín ni, tí ò bá gba ìpín kò ní dùn. Agbóde gbà gangan, Gumi ló yẹ ń kọ́kọ́ gbé, torí agbóde gbà ni. Gumi èèyàn ìkà ni. Àwọn tó bá ń fọ́lù ọ̀rọ̀ Gumi á mọ̀ wípé Gumi gan wà lára àwọn tó ń bá ti Nàìjíríà yìí. Kì í ṣe gbogbo bá ṣe ń pè ní tán pè ní àáfà, tán pè ní ustaasi, tán pè ní sèyíkì, tí èṣù ní Gumi gan ni Gumi lóòótọ́ orúkọ ẹ̀ fẹ́ jọ. Ikú ni. Ẹni tó lè máa gbọ́ ti kú àwọn ènìyàn yọ. Bó lèyìn ó ṣe máa pa àwọn èèyàn tó wá dáhùn pé kì í ṣe Kìrìsìtẹ́nì ló ń pa, èwo ló yẹn pa gan. Wọ́n náà ń pa Mùsùlùmí náà. Kódà àwọn ará Àríwá, àwọn jàǹkànjàǹkàn ní Àríwá kóra wọn jọ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé Kìrìsìtẹ́nì tí wọ́n ní wọ́n ń pa, pé wọ́n ń pa Mùsùlùmí, pé Mùsùlùmí gan ni wọ́n ń pa jù. Ẹ wá jẹ́ kí n sòtọ́ fún ṣe àwọn kan ló sponsor wọn sọ, àwọn tó rí ṣe wọ́n tún sponsor àwọn aláìríṣe kan máa pariwo lórí owó tí ò tówó. Ṣé àpògbó ni wọ́n máa ń sọ di òṣèlú lókè ọ̀yà. Wọ́n kóra wọn jọ. Òṣèlú ni, olè ni wọ́n, àwọn náà ń jí nǹkan jẹ, àwọn ló dẹ̀ ń ba ayé jẹ́. Mo dẹ̀ sọ̀rọ̀ yẹn several times. Tó bá fẹ́ kálàáfíà kó wà Nàìjíríà kan jẹ́ kó ní kálukú wà lọ́tọ̀. Mi ò sí nínú àwọn tó advocate for war Nàìjíríà, bó tẹ̀ jọ pé Ọ̀yà níyàwó mi ti wà. Lókè Ọ̀yà ń bẹ division tó wà láàrin wọn ọ̀tọ̀. They kill them. Wọ́n á lọ ní òru ni. Bí irú gbogbo agbègbè wa ti pa wọ́n lóru. Wọ́n á tún ṣọ́ wọn lọ́wọ́ aago kan ọ̀sán, tán wà ní oko tán ṣiṣẹ́ oko lọ́wọ́. Wọ́n wà nílò bọ́ nìyẹn, àṣàpà ni. Wọ́n wá ní àwọn òjìjà ẹ̀sìn yẹn ń ṣèjà ẹ̀sìn ìjà ìkànáyà. Bóyá ẹ̀sìn wọn wá fàyè gbà kan máa pààyàn. Ṣùgbọ́n Bíbélì tèmi gbé dání ò fàyè gbà ọ́. Ìyẹn tó bá ti pa ẹ̀dá pààyàn, nípa ẹ̀dá láàpá. Gumi ò ń ṣe ìránṣẹ́ Ọlọ́run, kì í ṣe èèyàn Ọlọ́run, èèyàn ìkà ni. Èrò ọ̀pọ̀lọpọ̀. Tó bá jẹ́ pé òun bá wọn sọ̀rọ̀, ó ṣe wàásù fún ọ lóòótọ́. Ìwàásù tó yẹ kó o sọ fún ọ ni pé bí wọ́n ò ṣe kọ́ṣẹ́, bí wọ́n ò ṣe padà sídìí okòwò, bí wọ́n ò ṣe máa ṣe dáadáa, bí wọ́n ò ṣe lọ ṣàgbẹ̀, kì í ṣe pé bí wọ́n ò ṣe gbowó fún wọn. Bíjọba ó ṣe ràn wọ́n lọ́wọ́. Ìrànlọ́wọ́ níná ti ń gbowó fún wọn ni. Ó fẹ́ kí ìjọba múnú wọn dùn, ó ní tínú wọn ò bá dùn. Ó gbogbo ìgbà náà ń gbowó ló ń gbowó fún wọn náà. Ó ní bí ìlú tó ṣe ń gbà ni. Ó ní bí ìlú ṣe rí ló jẹ́ kí wọ́n máa hùwà bẹ́ẹ̀, pé tí wọ́n bá tọ́jú wọn, wọ́n á fi gbogbo ìwà burúkú yẹn sílẹ̀. Ṣé ìlú yẹn kò affect ilẹ̀ Ìgbò?
kò wá fẹ́ ti ìbílù ṣerú, kò dé Delta, kò dé Ìbàdàn, kò dé Abẹ́òkúta lẹ́gbàá, kò dé Èkó, kò dé Ìlọrin, wọn àmọ́ lóńdó. Èèyàn burúkú mọ́ra léèyàn burúkú, ẹni máa pè léèyàn burúkú tí ó wàá fìjà kalẹ̀. ọ̀pọ̀ wa ń rò ó pé àwọn Amẹ́ríkà náà ọgbọ́n ni wọ́n ń ta, kò sẹ́ni tí ò gbọ́gbọ́n ká fẹ́ràn ẹnu ká wá tì, wọ́n fẹ́ fi búrẹ́dì kó Nàìjíríà lómi ọbẹ̀ jẹ ni. Ẹ ṣé, tí Nàìjíríà bá gbé búrẹ́dì ẹ̀ sílẹ̀ kan fomi láti fi kómi ọbẹ̀ kó, kàn fi kó. pé ṣé wọ́n wàá kọjú ìjà sí Boko Haram láì lẹ́ni tí wọ́n fẹ́ gbà ní Nàìjíríà? Ẹ ṣe sùúrù. ìkejì, ṣé ibo ni wọ́n kógun jà tí rọgbọ? Àwọn àlàyé táwọn èèyàn ṣe ni. Ẹ jọ̀ọ́, ṣẹ́rúgbà àwọn tó ń sọ̀rọ̀ yẹn, àwọn oníjẹkújẹ ni. Ṣẹ́rí, ohun tó dùn mí nípa Nàìjíríà ni pé bí wèrè bá ń darí, tó bá ti rí jẹ ń bẹ̀, wọ́n máa pè lọ́kọ ìyàwó. Tí wèrè bá ń darí ní Nàìjíríà, tó bá ti lè máa rí jẹ, wọ́n pè lọ́kọ ìyàwó. Tí ọ̀jọ̀gbọ́n bá ń darí ní Nàìjíríà, tí wọ́n bá ti rí jẹ ń bẹ̀, wọ́n á ní ọ̀ràn lélẹ̀. Àwọn tó ń sọ̀rọ̀ yẹn, àríjẹ nínú ìbànújẹ́ Nàìjíríà ni wọn. Àánú dẹ̀ ń ṣe mí. Ṣé àwọn ọmọ Nàìjíríà tó ń sá lọ sókè òkun lójoojúmọ́? Ó sún wọn ni, torí wọ́n rí i pé a ní pọ́lísì tó ṣe tẹ̀lé, a láṣíwájú rere. Ẹnìkan ló ń pè mí lọ́jọ́ kan, prophet, mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà fún mi, ó lóun wá jẹ oyè aṣíwájú. Mo ní nílùú bó bá dárúkọ ìlú ẹ̀. Mo ní kí ni tẹ̀yin, mo ní ẹ̀jọ̀ sà, ilé yìí mélòó lẹ ní nílùú yẹn náà? Ilé iṣẹ́ mélòó lẹ jábẹ̀? Mo ní ọba tó fi yín jà tẹ̀yìntẹ̀ ẹ̀jẹ̀ dàdí, ọ̀tá ìlú yẹn nìyí. Ó ní why? Prophet, why are you talking that way? Mo ní I'm very sorry, èmi ń ṣe pastor o, mi sì ṣe evangelist, mi sì ṣe teacher o, mi ń ṣe apostle, wòlíì lèmi o. Wòlíì pọ́nbélé mi. Ohun tó Olúwa ní kí n sọ fún yín ní pé ìkàjọ ni gbogbo yín, ẹ̀ nìkan lè ṣe. Tẹ́ ẹ bá fẹ́ k'Ọlọ́run dá yín láre, nígbà tẹ́ ẹ jà síwájú ẹ lọ́mọ túbú ìlú ṣe máa ṣe, bó ṣe máa dá ṣe. Wọ́n jà síwájú kan nílẹ̀ Ìjẹ̀ṣà, ó ṣe báde within the period tí arákùnrin yẹn jà síwájú, tẹ́rù tọ́gbọ́n ilẹ̀ Ìjẹ̀ṣà ló mọ̀ pé wọ́n jà síwájú kan nílẹ̀ Ìjẹ̀ṣà. Kò wá dúró sórí Iléṣà nìkan, Ìjẹ̀ṣà là ń general. Ohun tán pè láṣíwájú nìyẹn. Gbogbo ẹni bá jà síwájú, ò bá jà síwájú ẹ̀sìn, ò bá jà síwájú ìlú, ò bá jà síwájú àdúgbò, ò bá jà síwájú ìjọ, kò jà síwájú anything, tó bá jà síwájú tí kò bá ti lọ dáadáa, aṣíwájú ibi nìyẹn àti aṣíwájú ìkà. Èmi tí mo já wòlíì, tá a bá béèrè pé kí ni ìbànújẹ́, kí ló máa ń fún mi ní ìbànújẹ́, ṣé mo lè sọ? Ẹ sọ. Tí n bá ṣe prayer fún yàn, tí n bá iṣẹ́ fún yàn, tí n bá bi ẹ́ pé alpha tó bá ní kò tí ì ṣiṣẹ́, ìbànújẹ́ ayé mi ni. Because ìgbé tá a gbé mi kalẹ̀ torí solution àwọn èèyàn ni. Tí bá ti wá bá débi pé a bá gbà báyìí tí ò bá ṣe, tá a bá gbà báyìí tí ò bá ṣe, ìbànújẹ́ dé nìyẹn. Inú mi máa bàjẹ́ ni, because I have a purpose in life. Purpose tí wọ́n fi mí, tí Ọlọ́run sọ pé kí n jẹ́ wòlíì. Wòlíì ò ń ṣòye, ìpè ní wòlíì. Wọ́n máa ń bí wòlíì ni. Àwọn àgbà ní ó wá ṣe confirmation. Láti ṣe tá a bá sọ̀rọ̀ lọ bá, tá a bá sọ̀rọ̀ bọ̀, tí n bá sọ màá ní bàbá mi Ọbádáre 1977 ló ti pè mí ní wòlíì. Ìwòlíì mọ̀ ní ṣe bá ní kó lọ ṣe túlẹ̀ fún wa ni. Bí àwọn ọmọ elémèrè, àwọn ọmọ tó máa kà, wọ́n ní mo máa ń sọ pé ẹni bá máa kú màá ló fẹ́ kú, ẹni bá máa ṣe kinní kan. Wọ́n mú mi débẹ̀, wòlíì lọmọ yìí, wòlíì sí àgbáyé ni. Àwọn àgbààgbà wa ń confirm, irú àwọn bàbá Paul Máforíkàn, irú àwọn bàbá Ọmọ́sọ̀wọ́ ẹni, irú àwọn bàbá Àkàndé kan ń pa, bí tí mo fi di pé in 80s bàbá Ọ̀ṣọ́fà tọ̀ ó lé mi lórí bí wòlíì. So gbogbo ìwé tí mo kà kí ìkàn fi báyé jọ ni, àdómi kì í sí mọ́ rẹ́kọ̀dù mi mọ́. Purpose tí Ọlọ́run gbé mi lélẹ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì, ǹjẹ́ lẹ wá fojú ẹ̀mí wò ó, kí ni tí wọ́n lè ṣe láti mú òpin dé bá ìṣòro Boko Haram pátápátá? Ṣé Trump náà ni kí ìjọba Nàìjíríà fààyè gbà tí ó jẹ́ kí òpin ó dé bá ní? Ìbéèrè tẹ́ béèrè, ṣé ìjọba Nàìjíríà máa fààyè gbà? Àwọn tó ń jẹ nínú mọ̀dàrú wọn kì í ní kílùú má dàrú. Oríkì kan bí ọba Ọ̀yọ́ ni. Wọ́n ní agbin àgbàdo ọ̀ràn sẹ́yìnkùlé ẹlẹ́yìnkùlé. Alẹ́yìnkùlé ò gbọ́dọ̀ hù dànù, kò gbọ́dọ̀ bẹ́jẹ̀ ń bẹ̀. Wọ́n ní tó bá tún yá,
á lẹ́ni tó jẹ gbèsè oko kó mọ̀ san, á tún sọ fólókò kó lọ ọjà kó fẹ́ gbà kí wàhálà bẹ́ láàrin wọn kọ́ ọmọ aládé rí òun jẹ. Ṣàpóríkì kan ni. Àwọn ẹ̀dá kan náà wà bẹ́ẹ̀, àwọn ló wà níjọba tí wọn bá jẹ bẹ́ẹ̀ wọn ní jẹ́ ìbámu àti bàjẹ́ tẹ́lẹ̀. So pé bóyá wọn ó gbà ká Amẹ́ríkà wá irọ́ ni, àfi tí Amẹ́ríkà bá fagídí wá. Tí chance yẹn ó dẹ̀ possible. Torí Nàìjíríà mọ bọ́n ṣe ń ṣètò àwọn aṣíwájú wa, wọ́n béèrè kí náà máa fún wọn. Ẹ̀yin náà wá jẹ́ ń bẹ̀ kẹ́ mọ́ lọ ni. So pé bóyá àwọn ó bọ̀ ó dọjọ́ Nàìjíríà bá pín, Ọlọ́run ò dá Nàìjíríà là, ó pẹ́ tèmi ti máa ń sọ. Ọlọ́run ò dá Nàìjíríà, òyìnbó ló fọ́ọ̀mù Nàìjíríà torí pé kán lè máa rí jẹkújẹjẹ. So ìjẹkújẹ ti wà tí pé wọ́n ń jẹ ní ó expand gbà tó fi àdá àti ọkọ̀ àti bọ́ǹbù àti gbogbo ẹ̀sìn lára ayé tó ké síta ṣọ́ṣẹ́ ń jẹ jẹkújẹ. Ìṣẹ̀lẹ̀ pé kí Trump ó kógun wá ja Boko Haram ní Nàìjíríà gan ṣeé ṣe kó fa ìtúká Nàìjíríà. Ó ṣeé ṣe kó fa ìpínyà Nàìjíríà. Ṣẹ́rí tí ó bá dé ìkórìtà kan ó ṣeé ṣe kó ṣílẹ̀kùn fún ológun láti gbàjọba. Ṣẹ́rí wíwá yẹn pé bóyá tí Trump bá wá wọn lè gbàjọba àfi tó bá fẹ́ gbàjọba tó bá fẹ́ ran àwọn kan gbàjọba. Ṣé mọ̀ pé in 50s, 60s, 70s láyé leftist and the rightist, àwọn tó ń practice socialism àtàwọn tó ń practice democracy, àwọn tán dẹ̀ pé ní kí náà ṣe máa ń pè wọ́n ní capitalist àtàwọn socialist. Ẹ rí i pé àwọn Russia máa báàkì sójà kan gbàjọba, tó bá débẹ̀ àwọn western àtún báàkì sójà míì gba ìjọba. So wọ́n ń dàjọba àgbà kó wà successful àfi tán bá rí external forces kan tó báàkì. Ṣáà wá pé ìpinnu Amẹ́ríkà kò tí ìpinnu Amẹ́ríkà ò bá sí kó fẹ́ gbàjọba nínú. kò ní gbàjọba. Mo ní ṣáà wá pé ìpinnu Amẹ́ríkà ò lọ́wọ́ òṣèlú nínú bí. Gbogbo nǹkan ló lọ́wọ́ òṣèlú nínú ilé yín, ọwọ́ òṣèlú wà ńbẹ̀. Bẹ́ẹ̀ bá gbàlejò fámìlì ìyàwó yín tẹwa ni ó lọ ra adìyẹ kó lọ máa pa òṣèlú torí ẹ fẹ́ jẹ́ kán mọ̀ pé mo ń tọ́jú ọmọ tí ẹ tó bá tún wá tán bá lọ tán ṣe é tún pa mí lọ́jọ́ kejì. So gbogbo nǹkan òṣèlú ni sà. Tó ẹ jẹ́ ká bọ́ sí abala tá a ti jíròrò ọ̀rọ̀ wòlíì. Kí ni tẹ́mi fi sí lọ́kàn láti bá wò ó? Ọlọ́run kó má dà ẹ́ láàmú, kó má dà wá láàmú. Mo ń ṣe prayer kan ní ọwọ́ ìdájí lẹ́yìn. Nígbà tí mo wá ń gba àdúrà yẹn, mo wá wò pé kí ni odindi ogun gan àti pé kí ni ogun tó sábà ń jà wá. Ṣé bíi ti Boko Haram? Ogun ẹ̀mí là ń sọ, ogun tán kì í fìbọn jà, ogun tá a rí sójú. Mo wá rí wípé ogun tó ń sábà jà wá jù ni ogun tá a fọkàn sí. Tí a fọkàn sí. Èkejì, àwọn ogun wo ló wá máa ń jà wá gan tí kì í ṣe bọ̀rọ̀? Ogun tá a fọkàn sí, ogun tá a tètè gbé ìgbésẹ̀, ogun tá a mọ̀ kó lè jà wá. N ti fojú rí nẹ̀. Ogun tá a fọkàn sí, ogun tí a mọ̀ kó lè jà wá, àtogun tá a tètè gbé ìgbésẹ̀. Nígbà tí mo wá ń gbàdúrà yẹn lọ Olúwa, ogun tí mi fọkàn sí, ogun táwọn tí mo ń gbàdúrà sí ò fọkàn sí, ogun tó fojú mo wá gbàdúrà débi kan. Ìtọ́ni kan wá wípé níbo wá ni orísun ogun èmi àti ẹ gan wà? Ìwọ tó ń gbọ́ mi má jẹ́ kí n tẹ̀. Orísun ogun ìwọ àtèmi làwọn tó wà pẹ̀lú wa, àwọn tó súnmọ́ wa, àwọn tó dàgbà yí wa ká, àwọn tá a ti agboolé ibi tá a ti jáde, agboolé ibi tá a níyàwó sí, àwọn tá a jọ ń ṣiṣẹ́ kan náà, àwọn tá a jọ ń dòkòpọ̀. Ẹ jẹ́ wá sọ wípé ogun ẹni mọ ni ti ṣe. Ṣarógun ẹni tó mọ̀ èèyàn tó ń ṣe èèyàn kì í ṣẹ́ bọ̀rọ̀. Àwọn olówó á mọ̀ èèyàn jẹ́ ká mú bí eléyìí, àwọn tá a jọ wà ń bí iṣẹ́. Ṣé tó gun ibi iṣẹ́ bá ń jẹ èèyàn tẹ́ni yẹn ò bá múra sà, tíṣẹ́ yẹn ò bá bọ́ lọ́wọ́ ẹ̀ kò ní ṣe eré níbi iṣẹ́ yìí. Ẹni kì í sáwò. Ṣé àrí gbogbo bó wá ṣe wà ń bẹ̀ tó bá ń rówó ẹ lọ béèrè kò ní fowó yẹn ṣe nǹkan gidi. Torí pé ẹni tán jọ ń pò pọ̀ wọ́n jọ wà ń bí iṣẹ́ yẹn. So bó ṣe ń bẹ́ni ẹ ṣe ń gbógun tì
náà ni gbogbo òṣè ní lọ dáadáa tó náà bá wá jẹ́ ni tó múra sọ̀rọ̀ rẹ̀ ìgbìyànjú kó múra lọ́tún kó múra lósì Ọlọ́run má jẹ́ kó pa ṣebí iṣẹ́ ni mo sọ yẹn tàdúgbò wa nǹkan irú àwa tá wà nílẹ̀ Nàìjíríà mi ogun àdúgbò ló burú jù gbà tó wọ àdúgbò yẹn tó ra plọ̀tì ilẹ̀ kan tó wá mú sáìdì kan tó gbẹ tó ń ṣe foundation ṣẹ́rí tí àdúrà rẹ bá bẹ̀rẹ̀ sí gbà lójijì tó wá yọra tó wá sọ di 4 bedroom flat tó òkun tó ṣe rékéṣe nẹ́ẹ̀sì ìpàdé láńlọ́ọ̀dù tó bá lọ tó bá sọ̀rọ̀ jù wọn lówó ló ti dọ́wọ́ ẹ̀ ṣe bá a mọ̀ ẹni sọ̀rọ̀ yẹn ó lè rò pé òun ló ń ṣe irọ́ ẹni fetí gbọ́ lásán ni ẹ mọ̀ wọ̀rí ẹ fọ̀rọ̀ ẹ̀ lé a lọ́wọ́ inú ni yóò mọ̀ sọ sí yóò mọ̀ sọ́nu ọkàn ni kò ní sọ lẹ́nu síta so ẹni tó sọ wípé ìgbà tó dọ́wọ́ ẹ̀ lòún rí wa fi ló mọ̀ fojú sí lára ẹni dáná fún ẹ̀ lójijì ni ìṣòro ó kàn déédéé ó bá ṣe ń jẹ gbèsè lọ́tún ló mọ̀ jẹ ló sì lọ́mọ́ ó máa sick tí ò bá ṣọ́ra ara kò bá ń bíṣẹ́ ogun ẹni tó ṣe kìnnì tó mọ̀ ní ti ń ṣe ṣàwárí àwọn yẹn wá mọ̀ ń bá o gbógun fiṣẹ́ bá pọ̀ jù yẹn lè fiṣẹ́ lẹ́kọ̀ọ́ lọ́gbọ̀n mi o tí wàhálà àdúgbò bá pọ̀ jù èèyàn ń ta lẹ́nà tádẹ̀ lọ́ra lẹ́sàdúgbò mi ó wá kó ogun ibi tẹ́ ti bíà ẹnìkan níyà ó lè má lọlé mọ́ ṣé obì tán folóbi ẹ sí ilé kú omi àbí ibi tán fi ti bàbá àtìyẹ ẹ sí kò àwọn tó mọ̀ kápá kànkẹ́ níyà rẹ̀ ń jẹ Sàbìtíù ló bí ẹ̀ kànkẹ́ wọ́n á ka ìtàn ẹ̀ wá nì wọ́n lélẹ̀ tó bá kù ìgbà arúnmọlẹ̀ bá wa fi kú ṣẹlẹ̀ tó burú gan ṣé kí wá sọ́jú ó ní àwọn ìmọ̀lẹ̀ ilé wa àwọn iṣẹ́ tí a ṣe lẹ́nu bí ìjọ bíi mẹ́ta kan kéèsì kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí níwájú ọba tó ní mi àwọn tó bá lọ sórí Facebook mi lọ táìpù Ajílórí Àtàmátàsé ìkan nínú ẹ̀ wò máa rí bóyá Isaac Ọláníyì Ajílórí Àtàmátàsé ìmẹ́lẹ̀ tán fi gbé ń bẹ̀ torí mi mọ̀ pé máa sọ ọ̀dẹ́bẹ̀ tàbí Ajílórí Àtàmátàsé prayer life ìkànnì méjèèjì ní Facebook yẹn. kí ló ṣẹlẹ̀? ọ̀gá ọlọ́pàá kan DSP ó máa rìtáyà ní December ó dẹ̀ kúrò ní ibi iṣẹ́ ní Friday tó dágbére tán jọ ṣe dáadáa wọ́n bá wà tí. wọ́n jí gbé. kò sí gbogbo ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́pàá ni kò ṣeé fi parọ́ ẹ mọ̀ pé mi ò ní dárúkọ ẹni ọ̀hún o. ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. nọ́mbà bẹ̀rẹ̀ sí wa káàkiri gbogbo wọn ti pass signal gbogbo stations tẹ́lẹ̀ sọ fún náà everything nígbà tó di ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tó kọjá wọ́n wá ká mi wọ́n Ṣàgámù ní Ìjòkùn town hall ní under bridge Sábòmbẹ Wednesday ni mo máa ń attend sáwọn èèyàn èrò lọ gbogbo àwọn dẹ̀ ní sùúrù fún mi àtàn dé mo ní madam ẹ ti sọ nǹkan nù ó ní kì í ṣe nǹkan ọkọ mi nì ọjọ́ wo lẹ ti wà wọ́n látọjọ́ Friday Saturday Sunday Monday Tuesday Wednesday gbúrò wọn náà gbúrò ṣe rí ẹ bá ní wòlíì òsirọ ló ń pa ọ mo ṣe wá ní ẹ fún mi lórúkọ ẹ lọ get white bible wa tó bá dọ́dọ̀ wòlíì ló gbọ́dọ̀ mọ bí nǹkan ṣe ń lọ tí bá ń pray fún yàn lórí fóònù tí bá ti ń gbàdọ̀ lẹ́yìn mọ́ máa sọ fún mi pé ogun báyìí lógun ẹ ìgbésẹ̀ báyìí ni kò lọ gbé bí mo ṣe ṣí bible yẹn tí mo wo tí wọn mọ ní tí a bá ti rí ọkọ yín ní èní ẹ ní rí mọ́ láéláé àwọn tí wọn lọ́jọ́ wọn bá sá sọ́tọ̀ ẹ lọ ṣe báyìí ó ṣe ṣe kán máa wò mí báyìí òun mo sọ pé òun tíjì òun kọ́ wọn ní police college DSP ní ìní dárúkọ ẹ. wọ́n ní kán lọ ṣe báyìí kán lọ gẹ́tà àwọn kan báyìí fún mi ṣe rí èèyàn tó bá wà Nàìjíríà mi ò ń béèrè owó lọ́wọ́ ẹ̀. ẹ máa ń sọ bẹ́ẹ̀. bí mo ṣe ń sọ ẹ bí wọn ẹ bí àwọn èèyàn ẹ lọ sórí Facebook mi ó wà ń bẹ nígbà tí bó ṣe di òru bó ṣe dà lẹ́yìn ó ti dé Ìbàdàn ń bá gun bùdó agbára lọ ń bẹ yẹn mo dẹ̀ ṣe lè tó yẹ kí n ṣe mo dẹ̀ gbìyànjú bó yẹ kí n tó rán kó àwọn nǹkan tó yẹ kí n kó àwọn tó yẹ ká gẹ̀ẹ́tì nígbà tó máa di létà wà lóru wọ́n wá pè wọ́n ni ó ti wà ní Kòròdú garage bàbá ò mọ̀ bí tó ti ń bọ̀
kò mọbi tó lọ. Tán fi gbé wá ní Wednesday tó kọjá yìí, bàbá yẹn sì ṣe ìgbà tó fi máa lọ lára ẹ̀ fi wọ̀ òkè. Wá ní nígbà tẹ́ ti gbé bàbá yìí dé sí i, ó ti ṣe rí. Bàbá dúró wájú mi, mo wò ó, mo ṣe gbàdúrà, mo kàn rí ilé ni. Bàbá yìí ó lọ ń kọ́lé sí ìlú níbẹ̀, níbo ló ti lò ń gbé lẹ́kọ̀ọ́, ṣàǹpárá ẹ ti balẹ̀ nígbà. Oníṣòwò mọ kí ló ṣẹlẹ̀, ó fẹ́ ìtayà ní December, ó wá rò pé kó o lọlé. Àwọn tí ò fẹ́ kó o wálé náà dára ṣìràṣìbò ẹ̀ nǹkan, wọ́n ná nǹkan sí ẹ ni. Wọ́n dẹ̀ dúró nídòó pé ibi tó bá lọ tó bá kú nìyẹn torí ilé tó wà nílé. Àná yẹn la bẹ̀rẹ̀ ìrìnàná Wednesday yẹn la bẹ̀rẹ̀ ìrìn àjò kan tó lọ níwájú ọba tó ní mí. Bàbá yẹn ti ń wà òkè. Ẹni bá láyé ò sí kò mọ ohun tó ṣe òun ni o. Ayé wa o, Ọlọ́run kó má fi wá láyé lọ́wọ́. Ibi tí mo fẹ́ mú jáde rèé, tí nǹkan tí mo ní kàn lọ máa sáré gẹ̀ẹ́tì wá ìwà ó yá lọ gẹ̀ẹ́tì ilé, ẹ lọ gẹ̀ẹ́tì tán, ó yá máa sáré ilé, ẹ gá máa sáré tán, ẹ lọ gbìyànjú ilé. Tí wọ́n bá fẹ́ẹ̀lì lọ́jọ́ yẹn tó wá lóde lọ́la kà bọ́ sí mọ́. Mo máa sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn tí wòlíì bá sọ vision fún ẹ, tó bá ní kó o ṣe nǹkan, wọ́n jẹ́ ó dijọ́ kejì. Torí tá a bá sùn lóru mọ́jú wọn máa ń yíbò. Tí a bá fi lè sùn ní òru mọ́jú, wọ́n ò change ìbò. Àti gbógun tó ń jẹ oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ohun tán dẹ̀ san fógun oníkálukú yàtọ̀ sí. Ṣé èèyàn tó jẹ́ pé ibi tó ti gbàgbára tè ó ti fọmọ kan rúbọ, ó wá ń gbógun tìwọ ọmọ ọlọ́mọ, ìwọ wá fàdìyẹ ń rúbọ, ṣó gbéra ni? Wọ́n fi àdánù oúnjẹ several times. Tọ́lọ́run bá gbà fún ẹ máa dáná oúnjẹ several times. Show you that some certain things tọ́pọ̀lọpọ̀ máa ń fojú rẹ̀ náà. Ilé ibi tó ti bí ẹ, òòṣà wà ń bẹ̀ o. Ṣàìrí òòṣà tó wà nílé yẹn, àwọn bàbá ńlá bàbá wa ló gbé, kì í ṣòòṣà gẹ́yìn mọ́lẹ̀ náà máa ń pè wọ́n. Àwọn oríṣàdá wọn ti sọ wọn níbi Ògún bíi Ṣàngó bíi kinní kan. Tẹ́mi sọ pé èmi gan òòṣà ni mí, mo sọ pé Kírísítẹ́nì ń bọ òòṣà, Mùsùlùmí ń bọ òòṣà, gbàlà ń bọ òòṣà. So oríṣàdá ọba kò séèyàn tí ó ń bó ṣàfi tó bá ń parọ́. Ẹjá fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan, ẹni tí ò bá yé aṣọ yìí ń dọjọ́ mi tàbí kó lọ wọ àwọn interview tẹ́ ti ṣe fún mi sẹ́yìn ní Yorùbá Gidi TV. Ibi tí mò ń lọ rèé, ìmọ̀lẹ̀ tán gbé wá yẹn, wọ́n invoke wọn ní fallen angels. Wọ́n yàtọ̀ sí unique people. Àwọn èèyàn kan tán wà unique ní òrìṣà. Bí Ògún báyìí alágbẹ̀dẹ àkọ́kọ́ tí jẹ́ pé òun ló ń gbẹ̀rin ló ń gbẹ gbogbo ẹ̀ tó ń ṣe dáadáa. Wọ́n wá bẹ̀rẹ̀ sígbà tó kú àwọn ọmọ tó ń kọ́ níṣẹ́ náà sọ́dọ̀ òòṣà. Wọ́n á bọ́ bẹ̀, wọ́n rí pé ó láìkì mọ̀rìwò, ó láìkì ẹmu, ó láìkì ẹ̀sù iṣu, ó láìkì àgbàdo yíyan, ó láìkì ilé. Wọ́n wá fi ń bọ́ pé tán bá ti wá gbaṣẹ́ kan, Bọ́lákà yí ọ̀sìn mọ́lẹ̀, iṣẹ́ yìí o, wàá ràn mí lọ́wọ́ o, kò jẹ́ kó ṣeé ṣe o, kinní kan. They are just seeking for grace upon his life. Ṣé àwọn ò máa lọ sí Ìmẹ̀kọ, síbi sápókà bàbá Ọ̀ṣọ́fà? Ṣé wọ́n máa lọ sí Èrùrù níléṣà níbi tí bàbá mi Àpọ́sù Tìmótì Olúwọlé Ọbádàrẹ? Ṣáwọn èèyàn ò máa lọ sí Kàrẹ́ńsì níbi tán padà wá gbé eégún bàbá Mósè Orímọládé lọ? Ẹ jọ̀ọ́, ṣé àwọn èèyàn wá máa bọ́ bẹ́ẹ̀ sìn kán máa lọ síbi bàbá Àpọ́sù Joseph Babalọ́lá tó sì wọ́n sí? Wọ́n ti sọ wọ́n dòòṣà, òòṣà ni èmi gan lágbára Ọlọ́run máa dòòṣà. Lọ́jọ́ ayé mi wọ́n ti ń pe Ọlọ́run ajílóore àtàmátàsí. Tẹ́ bá máa ń wo àwọn sọ́wọ́n òdìsí, àwọn èèyàn sọ pé tí Ọlọ́run bá pe wòlíì yẹn, Olúwa jẹ́ ká rá mi nǹkan báyìí nínú àwọn tó àwọn dẹ̀ ń rá mi. So ìwú tán pè ní òòṣà, èèyàn ní gbogbo àwọn òòṣà tá à ń sọ yìí, wọn kì í ṣọlọ́. Bẹ̀ṣẹ́ ráwọn ìmọ̀lẹ̀ táwọn bàbá wa ń gbé wálé tán lọ invoke nǹkan agbára ni ayé ìgbà tán jagun. Ìmí ìtàn bá invoke ó lè jẹ́ nù kòkò ló máa wọ́n á rí mọ́lẹ̀. Ìmí wàá fi nǹkan agbára ni. Ṣé ráwọn nǹkan yẹn wọ́n á máa ń bọ wọ́n? Ìmí aládìyẹ lòun jẹ, tọ́ba tí wàá ń bọ wọ́n, òun àtàwọn ọmọ lọ́dún tó bọ̀ wọ́n ò wá o. Irú òun àtàwọn ọmọ òun yóò máa fún ládìyẹ o. Ìwọ tó sì yẹ kó fún ládìyẹ o ti wà ní London.
ẹ̀yin ò mọ̀ pé bí àwọn bàbá yẹn mọ́ fi nǹkan bá newsbank yẹn sọ nǹkan yóò wá máa jẹ lógo ogun lè yín jà tí wọ́n sọ pé ogun ìdílé wa ń jẹ lómi àkàmà wò pé kíní kan yàtọ̀ sáwọn tá a bí nínú ilé tó ń jowú ògùn ẹ̀ tọ́jọ́ bí nínú ilé kan náà tí wọ́n wò pé ìjọ́ òun bí sídì ìjọ́ òun Rashidi délé àyè máa wo Samuel náà ó mọ̀ tí ń gan pa kò sí wàhálà ṣẹlẹ̀ àwọn ọ̀nkú oko wa yẹn àwọn àǹtí àgbàlagbà olè yẹn nǹkan burúkú wà lọ́wọ́ wọn ní nǹkan èdè tán máa fẹ́ wọn fọ elépè wọn ṣàṣẹ lómi yóò mọ lè ká ìgbà ẹnìkan pè mí láti Nàìjíríà ó ní tóun bá ti sùn báyìí òun bọ̀ nílé nìyẹn tó bá ti lè sùn báyìí òun bọ̀ nílé nìyẹn onígbà tó wá dé ìkóríta kan òun wá rí wípé kò sí anything tóun bá ti fẹ́ ṣe báyìí òun á máa dárúkọ pẹpẹ òun fẹ́ lọ sí kinní kan street á wá dárúkọ oko wọn láti ìlú òyìnbó kéèyàn fẹ́ sọ pé bí Ìbàdàn kéèyàn fẹ́ lóun fẹ́ lọ sí Ìwó road kó wá ní òun lọ sí Erégùrù ládùúgbò ẹ̀ tàbí kó lóun lọ ọmọ rẹ̀ ẹ̀jọ̀ tí mọ̀ rẹ̀ wà ń Ìbàdàn àdúgbò ẹ̀yẹn ló wá dípò àwọn èèyàn sọ pé bó ló ń jẹ́ bẹ́ẹ̀ ó lè tó ṣẹ́jú kan lè yẹ òun òṣì ẹni tán ti mú pamọ́ sínú ilé so ogun bí tán ti bí wá ogun tí ìṣẹ́ bọ̀rọ̀ wọ́n á máa sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ pé máa ṣe kinní kan máa tọ́jú arúgbó kí ni mo ní o máa ṣe máa tọ́jú àwọn arúgbó ṣé tó bá ń tọ́jú àwọn arúgbó àgbà ló nílẹ̀ ẹnu àgbà náà sì ti lóbi tí ń ṣe kí ni o tó máa ń gbó ẹ rí i pé àwọn Israel táwa ń káwọn èèyàn lọ wọ́n máa ń ṣètò ìtọ́jú àwọn arúgbó lọ́tọ̀ Nàìjíríà ò létò fáwọn arúgbó so torí wọn létò fún ẹ rí pé bí Nàìjíríà ṣe ń bàjẹ́ ìwọ náà má jáyé tiẹ̀ bàjẹ́ kó tó máa tọ́jú arúgbó máa tọ́jú àwọn ọmọ aláìní bàbá kí ìwọ gan fi máa gbàdúrà kí ọmọ rẹ má dá láìní bàbá ọmọ kó má dá láìní ìyá abájọ tí káńsà pọ̀ báyìí àwọn arábí ti discover pé ọ̀kan nínú àìsàn tí ò gbóògùn lọ́wọ́lọ́wọ́ ni kánrán káńsà wọn rí HIV káńsà ni obìnrin kan sọ pé kinní kan táwọn níbi pa ìgbà tó fi dọjọ́ kejì ọyàn sí ìgbà tó máa dé kinní kan ìmọ̀ bí káńsà ṣe ń sìn láàrin ọjọ́ mẹ́ta wọ́n ti yá ní káńsà ni wọn ní ògì ọyàn mo lọ́jọ́ wo lo ní nǹkan báyìí wọ́n á fi ọjọ́ yẹn ka ìjẹta ni ìgbà tó fi máa di àná ó ti wú ìgbà tó máa dé hospital nísinsìnyí mọ̀ ní o wọ́n ní káńsà wọ́n ní kódà ó ti fẹ́ jẹ ọyàn tán Ọlọ́run níjọ́ wá yóò bá wa ẹ̀wọ̀n pé láyé ìgbà kan àwọn ìyá wa tapá jórí àtẹ̀jọ́dọ́ kan ẹ̀ rí i pé ìgbà kan bíi kidney problem bíi liver problem bíi heart problem àwọn àgbà ló jẹ ọkàn ẹ̀ that's why mọ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́ jẹun fi báíbù dẹ̀ lórí rú gbogbo mo ṣe tí sẹ́ẹ̀lì kan dé ni ní October yìí mo tún lọ mí ní November yìí àwọn ìkan wà tí àjọ lọ ní March next year ìyẹn gbogbo àwọn èèyàn tán ti ń lọ kò sẹ́ni tó ráyè ogun Mount Sinai eléyìí a máa lọ sí Mount Sinai torí it combine Egypt Jordan Israel màá bẹ́yìn kẹbẹ̀rẹ̀ sí ṣe ìkéde ẹ̀ Egypt Jordan Israel gbogbo bẹ̀yẹn sójúbọ kankan ni wọn àwọn ìlú tá à ń lọ wọn gbóná bí àrìrà àwa la gbẹ́sìn lórí ta kàn ṣẹ̀sìn àdẹ̀mú òtítọ́ ẹ̀sìn àní Kristi àlọ́lọ́run lóòótọ́ ìṣàgbẹ̀yòyò amen I'm born again ẹ lọ béèrè ohun tí ẹni tó pera I'm born again dánwò lẹ́yìn àfàyè wa fún Jésù ní tòótọ́ ohun tó fi ṣe tòótọ́ béèyàn kó bá ṣe nǹkan yóò ṣe dáadáa ni kí Yorùbá gidi kó tó di ohun tó dà yìí ṣe bó ń ṣe dáadáa ni ẹwọ èèyàn bí tẹ́tù ti wá ká mi mọ́ bí ṣe bẹ́ẹ̀ ṣe dáadáa ni ṣé bóyá àwọn èèyàn tó ń yọ mí lẹ́nu kí n sọ̀rọ̀ tí mi dáhùn torí ẹ ṣe la ṣe lè tẹ̀lé yín làwọn náà ṣe fọwọ́ sọ̀yà fún yín ìwọ náà lọ ṣe dáadáa tọ́jú arúgbó tọ́jú ọmọ aláìní bàbá máa ran àwọn ènìyàn lọ́wọ́ bí mo ṣe dúró èmi lọ́mọ nílé ìwé bẹ́ẹ̀ aṣọ fún náà mo ń sanwó almost 30 something ọmọ báyìí both primary secondary and university tó jẹ́ pé bó ṣe ra ìwé àwọn kan jẹta ni ṣe ilé ayé báyìí níjẹta tó ìjẹrin ọjọ́ Monday nírọ̀lẹ́ Monday
mo lọ tó ti dìjẹ́ ní báyìí mo lọ ra ìwé àwọn kan ran àwọn èèyàn lọ́wọ́ ẹlẹ́dàá wọn ni ó wàá jà fún ọ tába tí wọ́n ń gbàdúrà tába wọ́n ń gbàdúrà Ọlọ́run á wá wo iṣẹ́ rere rẹ bíi ti ṣe káyà ọba yóò wá gbọ́ then máa dáná oúnjẹ máa dígbà sí pa màálù sórí àwọn nǹkan àsè ńlá tí wọ́n bá ẹ jẹ lọ́tún tá bá ẹ jẹ lósì ẹnìkan bí mi ní question kan ṣe kì í sọ ó ní kí ló ṣe tí gíàsì ṣiṣẹ mo nítorí wípé kò tulẹ̀ lójú ẹ lọ wo gbà tí wọ́n fẹ́ pe tí wọ́n pe Elisha ṣé bó fi màálù ń tulẹ̀ lọ ni ó wá ní kó gbé kí Elijah kó jẹ́ kó lọ dágbére fún bàbá àtìyá ó mú màálù ó pa ó pé lè tó pé wọ́n ṣe lè tó wọ́n sì wọ́n sí mẹ́rin mi tí wọ́n lọ ó ti ṣẹ́tù náà sẹ́yìn mọ́ ń ṣẹ́tù ṣá ṣé wọn náà mọ́ ń ṣẹ́tù. give and take nílé ayé. bó ti jẹ́ nìyẹn wọ́n ra lé ayé gbé ni má jẹ́ ń tẹ̀ ẹ́ ẹni kẹfẹ́ kí ni wòlíì yẹn sọ kí ni kíní kan sọ mi ò sọ lọ́hùn ṣùgbọ́n inú mi máa ń dùn pé because of concern tí mo ní 80% àwọn tí mo bá ṣe wòlíì fún máa ń dúpẹ́ mi ò lè sọ 100% bí ọ̀gá bá gba 70% tó ń try mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní tábà wo time tí mo bá bàjẹ́ jù ni pé kí n gbégbé sí àdúrà fún ẹ kó wá lò lẹ́rìí máa ń ṣe program kan lórí àwọn rédíò káàkiri máa ń ṣe program kan àwọn èèyàn á máa sọ pé wòmí sàn máa sàn ẹ ó gbé ìlú tán ti ní wá ṣèsọjí sí àwọn ló ń gbalẹ̀ fúnra wọn náà lọ bùkún bùsàn ogbẹ torí pé wọ́n rọ́wọ́ Ọlọ́run ni mi rí mi sojú rí ó ní kú sínú ogun jàre wòlíì lèmi ló ń ṣe pásítọ̀ o lè má wàásù bíi pásítọ̀ tiẹ̀ ṣùgbọ́n mo wá ṣí ẹ níyè ni mo kú tán o kò tó wá dọ́lọ́run máa fi ká hàn múra sọ̀rọ̀ ààrẹ ìwọ ló mọ ilé ibi tó ti jáde o má kọ̀ǹpí ara rẹ pẹ̀lú ilé ẹlòmíì o ilé olè wá yàtọ̀ síra o ìwọ ló mọ ogun tó ń jà ẹ́ o ogun tó ń jà wá yàtọ̀ síra wa o ẹni gbógun tì ẹ́ kọ́ ló ń gbógun tì mí o wọ́n sì rorò jura wọn lọ àní dààmú ogun ò ní jà wá o mo ti máa ń sọ fọ́pọ̀lọpọ̀ lọ máa fura sí àlá ẹ̀ ibi tọ́pọ̀lọpọ̀ kì í ṣàkíyèsí nìyẹn tó bá ti rí pàlà rẹ̀ ń ṣe ségesège ogun kan ti ń jà ẹ́ lábẹ́lẹ̀ o mọ̀ ni o bọ̀bá làlá tí ò bá yé ẹ jẹ́ ń tètè bẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ ìgbésẹ̀ tó bá yẹ kó wá gbé kó o gbé àwọn èèyàn wá jẹ́ kí ayé ìkó tó wá bàjẹ́ fún wọn tán wọ́n ṣe máa pe wòlíì pé àfàkù babaláwo kiri wọ́n jẹ́ ó bàjẹ́ fún ẹ tán kó tó gbé gbèsè àní gbókùkù mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ayé àwọn tó ràn wá lọ́wọ́ tí wọ́n kọ́ wa níwọ̀nba ilé tí àmọ́ tán fà á lọ́wọ́ sókè ní gbọ́dọ̀ sọ̀rọ̀ kí má kí bàbá mi Bíléwùmí Ọ̀ṣọ́ tutọ̀ orí mi lórí bàbá mi Àpọ́sù Tímótì Olúwọlé Ọbádáre bàbá Michael Òjó Ọlọ́wẹ̀rẹ́ bàbá ọtọmátìkì nìbàdàn bàbá Àkàndé kan pàníkàdàn bàbá Pierre bàbá Paul Máforíkan àwọn wòlíì gbogbo Adédoyin tí mo gba bẹ́ẹ̀ wọn kọjá tó jẹ́ kí n máa yé kí n mọ èèyàn kí n sì máa yé ara mi ò ní kọjá yẹ o ayé ò ní gbógun tiwa iléeṣẹ́ Yorùbá Gidi TV yóò máa tẹ̀síwájú ẹ bá máa kéde o ẹ bá ń pè pé ti Jerusalem máàcì yìí àwọn náà sọ pé ogun jẹ ojoojúmọ́ làwọn almost oṣù méjì oṣù mẹ́ta lè ní lọ tí mò ń dé. àwọn apagitẹ́yìn lẹ́yìn ogun. ogun ò jáde bẹ́ẹ̀ ogun kankan ò jáde bẹ́ẹ̀ àwọn Palestine apá kan Palestine gan tọ́nà tí ti ń jà àwọ̀ Jerusalem ní Israeli àwọ̀ sí Jordan bàtú eléta ń lọ àkókò dé Egypt náà báwo ṣe ní àkókò wọ Jericho gbogbo ẹgbẹ́ bọ́dà wọn là ń gbà kọjá ṣùgbọ́n a lọ sí Gaza trip níbi tó gùn ti ń jà ní Gaza gbogbo oníjà wa ó dà pé kan lógun ń jà bọ́n ṣe ń sọ̀rọ̀ Boko Haram báyìí ṣé Boko Haram wá ń káwa mọ́bàdàn ní àbúkáwa bí ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn ni ṣùgbọ́n ó ní nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ tá ń jà lé lórí wọ́n dẹ̀ fi ń dàjọba láàmú a ní kú sínú ìyàjáre. ẹ bá pe nọ́mbà yín táwọn yẹn. nọ́mbà mi àwọn tó bá tẹ pè mí kí n gbàdúrà fún wọn kí n wádìí sọ̀rọ̀ wọn àti pèsè tó bá yẹ kẹgbẹ tó bá gba wòlíì bíi wòlíì má jèrè wòlíì nọ́mbà mi ni 070 35 23 74 50 bọ́lẹ̀ kan sí 070 35 23 74 50 kí n tún sọ lẹ́ẹ̀kan sí bí yóò tí mú bẹ̀rù 070 35 23 74 50 àwọn kan máa ń béèrè pé ń bàdàn báwo làwọn ṣe lè rí mi Olúwo tó wà lọ́nà tó gé Tẹ̀gbẹ́dá ni mo wà èmi mìíràn sọ màá ní tó o bá rí mi
mi ò sí nínú wòlíì tó máa bí ilẹ̀ lówó. Ẹ bí gbogbo àwọn tó ń wá sólúwo látàmátàsí tàbí ní bóyá ní Abẹ́òkúta tàbí ní Ṣàgámù, mi ò mọ gbogbo ìlú tí mo lè lọ tẹ́lẹ̀ ní wòlíì Ajílóye ní kẹlọ mú iye báyìí wá. Gbogbo ẹnu ni mo fi ń sọ. Ṣùgbọ́n tó bá wà lóyìnbó wà wá ra nǹkan o. Tó bá wálé December dìbà o lè wá béèrè mi. Ẹ gbogbo ọjọ́ 10 nínú oṣù náà máa ń ṣíbùdó agbára táwọn èèyàn máa ń gùn bẹ̀ tán dẹ̀ ń lẹ́rìí. Tó bá wà Nàìjíríà on the 10 ìwọ náà máa bọ̀. Kò tẹ̀ wá wò bóyá Ọlọ́run gbàdúrà. Orúkọ mi ni wòlíì Ajílóye àtàmátàsí. Gbogbo ò ní já wa mọ́, a ó rí àánú gbà. Gbogbo tó wù ká máa lélẹ̀ ayé já léjọba ọ̀run. Gbogbo ń tá a bá ní asán ni yóò tán lójú wa, yóò tán lẹ́yìn wa. Ṣùgbọ́n eléyìí tó kù ni pé ọkàn mi, ẹ̀mí rẹ, níbo láti lo ìsinmi? Ṣé tá a bá kú léni, níbo lẹ́mí wa lọ? Kí a gbìyànjú kí ayé wa fún Jésù, ká jogún ìyè nípẹ̀. God bless you all. Àmín. Kò ní jù bá ń lọ fún tàsíkò yìí. Àdúgbò pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV. Ẹ pín fídíò yìí kọrin jìnnà. Ire o. Ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́? Èmi ni tó ń jẹ́ èmi ni. Èmi ni tó ń jẹ́ èmi ni. Olórúkọ ńlá lálá ńlá lálá ńlá. Òyìgì kábíyèsí. Àbá tó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Ta ló bá wa pọ̀ ta lẹ́nu mọ́sẹ́? Èmi ni tó ń jẹ́ èmi ni. Èmi ni tó ń jẹ́ èmi ni. Olórúkọ ńlá lálá ńlá lálá ńlá. Òyìgì kábíyèsí. Àbá tó kárí ayé. Èmi ni má ṣe bẹ̀rù. Hallelujah. Mo rántí sometimes tèmi kò mọ lọ́rùn. Èṣù àwa ń wálé afẹ̀yàn mi jẹ. Afọ́n lórí fífọ́ o tàbí inú rírun. Ẹyin dídùn tàbí kàtà máa wà máa ké. Ìgbà tí mo mọ Jésù láṣìírí Sátánì tú. Ìgbà tí mo mọ àlà láṣìírí Sátánì tú. Sani Sátánì mo gbé Bíbélì mi. Àwùsùbíláì mo gbé Kùránì mi. Mo já wá bíi ti tẹ̀lẹ̀ mo yẹ aṣọ jí. Psalm 109 mo kà bí Ayéfẹ́lẹ́. Tó lọ́wọ́ gẹ̀dẹ̀gbé o àfinara rẹ̀ dandan. Bílégédé gbọ́wọ́ sókè ilẹ̀ lomi àgbé sí. Wà á lè ké tu àlékà mọ́ àbádá mi ní. Òkú wa bá sọmọ́ pẹ́ lọ́pẹ́ sọmọ́ ní ìpadà. Back to sender. Bárí gíṣẹ́gíṣẹ́gi o, àforí ara rẹ̀ rú. Àforí ara rẹ̀ rú o. Àforí ara rẹ̀ rú. Ẹni tó ń pa mí mọ́ ò kì í sùn. Bẹ́ẹ̀ kì í tó gbé ò kì í sùn. Etí rẹ̀ ò di láti gbọ́ pé mi. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Ẹyinjú Olódùmarè ni mo jẹ́ o. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Mi ò ṣẹbọ mi ò dẹ̀ ṣogun. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Ẹni ń gbénú mi ó ju gbogbo ayé lọ. Àyànfẹ́ Olódùmarè máa lé mi. Bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. Bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. Mo fọlọ́run ṣègbẹ́kẹ̀lé mi. Bẹ́ẹ̀ bá ń lé mi ẹ ò lè bá mi. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Dúró Ọlọ́run nígbẹ́kẹ̀lé tiwa. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làbò wa tó di wá. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Àyànfẹ́ Olódùmarè là wá jẹ́. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Ẹyinjú Olódùmarè máa là wá o. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Ọlọ́run làpáta ìgbàlà wa o. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Àwa ò mà lè jábọ́ rárá o. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Bàbá ti ṣí ìjìbò wa náà. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Àgbàdo ní ìgòdà ò mọ́jú fàdíyẹ. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Abẹ́ ìṣọ́ Olódùmarè ńlá wa. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Ṣé bọ́lọ́run nígbẹ́kẹ̀lé tiwa? Bó bá ń lé wa wọn ò lè bá wa. Olólọ́run nígbẹ́kẹ̀lé tiwa o. Bó bá ń lé wa wọn ò lè bá wa. Thank you, Father. Yorùbá Gidi